àwọn afẹ̀míṣòfò yìí ti dé tòsí Ògbómọ̀ṣọ́ o. Wọ́n ti rí òkú àwọn 5 tí àwọn afẹ̀míṣòfò pa. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wá òkú àwọn aṣọ́gbó náà ní àwárí. Wọ́n rí wọn níbi tí wọ́n pa wọ́n sí. Wọ́n ti gbé wọn lọ sí mọ́ṣúárì lẹ́sẹ̀kẹsẹ̀. A ò tí ì kó ifá nílẹ̀, ifá ti ń ṣẹ. Kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀ báyìí, àwọn afẹ̀míṣòfò yìí ti dé sí ilẹ̀ Yorùbá. Abúlé Ọlọ́ká nítòsí Ìkòyí Ilé níjọba ìbílẹ̀ Oríire tí kò jìnnà rárá sí ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti pa àwọn èèyàn 5 lẹ́sẹ̀ kan náà. Bẹ́ẹ̀ ni wọn kò mọ̀ wọ́n rí, wọn kò sì ṣe kinní kan fún wọn, wọ́n kàn fi ẹ̀mí wọn ṣòfò lásán ni. Nínú abúlé yìí ni wọ́n lọ o, nítorí pé abúlé tó wà lẹ́gbẹ̀ẹ́ igbó ọba ni, níbi tí aginjù wà, tó jọ pé àwọn afẹ̀míṣòfò náà fẹ́ sá pamọ́ sí tàbí tí wọ́n ti lérò láti fi ibẹ̀ ṣe ibùgbé tuntun. Àwọn aṣọ́gbó 5 ni wọ́n padà nù. Wọ́n ń jẹun lọ́wọ́ níwájú ọ́fíìsì wọn tó wà ní Ọlọ́ká yìí ni, nígbà táwọn apanidànù yìí ya lù wọ́n níbi aago 9 alẹ́. Àwọn tí wọ́n rí wọn sọ pé ìbọn AK-47 ló wà lọ́wọ́ àwọn jàǹdùkú náà. Bẹ́ẹ̀ ni wọn kò bá àwọn èèyàn náà sọ̀rọ̀ kan báyìí, wọ́n kàn yìnbọn pa wọ́n. Wọ́n sá wọ inú igbó lọ ni. Ọ̀kan wà nínú àwọn tí wọ́n yìnbọn fún yìí pàápàá níṣe ló jóná gbúrú, èyí tó fi hàn pé ó lè má jẹ́ ìbọn nìkan ni wọ́n gbé wá, kó jẹ́ wọ́n tún ní bọ́ǹbù àfọwọ́jù gan-an èyí tí wọ́n jù lù wọ́n, torí ohun tó lè jẹ́ kéèyàn jóná gbúrú bẹ́ẹ̀ nìyẹn. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé fúnra ẹ̀ ti sọ, ó ní àwọn afẹ̀míṣòfò láti àwọn ìpínlẹ̀ míì ni wọ́n dé sí agbègbè Ọ̀yọ́ báyìí. Àwọn ni wọ́n pààyàn ní igbó ọba tí wọ́n ń pè ní National Park, aginjù ńlá tó kan ìjọba ìbílẹ̀ 10 ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì mú ìjọba ìpínlẹ̀ kan ní Kwara. Igbó ọba tó bẹ̀rẹ̀ láti ìlú Ọ̀yọ́ gangan yìí jẹ́ aginjù ńlá tó kan Ṣakí, Tẹdé, Ìṣẹ́yìn, Ìgbòho, Ṣẹ̀pẹ̀tẹ̀rí, Kìṣí, Ìgbẹ́tì àti Ògbómọ̀ṣọ́ àti àwọn abúlé òkè Ògùn níbi tí àwọn ẹran ńláńlá wà pẹ̀lú àwọn igi ńlá lóríṣiríṣi. Ìjọba ló ní igbó ọba yìí, bó sì ṣe wà káàkiri rèé, ṣùgbọ́n nítorí pé ìtọ́jú wọn ò tó nǹkan mọ́ ni wọ́n ṣe di aginjù burúkú tó sì di ohun tí àwọn afẹ̀míṣòfò ń sá sínú ẹ̀ báyìí. Ọ̀pọ̀ àwọn igbó yìí ní ilé àwọn afẹ̀míṣòfò. Ní gbogbo ibi tí àwọn ẹni ibi náà bá sì ti rí aginjù bẹ́ẹ̀ ni wọ́n ń sọ di ibùgbé wọn. Bí nǹkan ti rí nìyí kí àwọn ará Amẹ́ríkà tó wá tú àwọn tí wọ́n wà nínú aginjù Sókótó ká, tí wọ́n sì fọ́n ká sínú àwọn igbó ńláńlá tó kù tí wọ́n ń kiri. Igbó ọba ti Ọ̀yọ́ yìí ló wọ ìlú Bani níjọba ìbílẹ̀ Kayama ní Kwara, èyí tó pààlà pẹ̀lú Baruten níbi tí igbó ọba ti Kanji Lake wà, tí èèyàn sì lè bá ibẹ̀ dé ìpínlẹ̀ Niger àti Kebbi láì já sí gbangba rárá. Igbó ọba ti Kebbi yìí náà ló já sí aginjù wọn ní Zamfara, tí èèyàn yóò sì bá ibẹ̀ dé Sokoto láì já sí ìta tàbí àárín ìlú kankan, tó jẹ́ inú aginjù nìkan ni tọ̀hún yóò máa tọ̀ lọ. Ọ̀nà aginjù tí àwọn èèyàn náà ń tọ̀ kárèé, ohun tó sì gbé wọn dé Ọlọ́ká nìyí ní igbó ọba Ọ̀yọ́ tó bá ibẹ̀ kọjá. Gẹ́gẹ́ bí ohun tí gómìnà Mákindé sọ, ohun tí àwọn èèyàn ń wí náà sì nìyẹn, pé àwọn afẹ̀míṣòfò láti àwọn ìpínlẹ̀ ilẹ̀ Haúsá ni wọ́n ti ń rọ́ wọlé yìí. Èyí tí wọ́n sì ṣe láti pa àwọn aṣọ́gbó 5 yìí ní láti kó ìjayà bá àwọn èèyàn àdúgbò náà, tí wọn kò fi ní máa lọ sígbó ọba yìí, tí àwọn aṣọ́gbó pàápàá kò ní lè débẹ̀ mọ́, torí wọ́n fẹ́ fi ibẹ̀ ṣe ibùgbé wọn ni, níbi tí wọn yóò ti máa jáde láti ṣe aburú tó bá wù wọ́n fún gbogbo ìlú àti abúlé àyíká, tí wọ́n sì lè tibẹ̀ wọ ilẹ̀ Yorùbá tó bá kù lọ. Baálẹ̀ abúlé Ọlọ́ká, Olóyè Joel Ọlátúndé Àlàgbé, sọ fún àwọn akọ̀ròyìn ìròyìn Oòduà pé ṣé ẹ̀yin náà rí i pé ibí yóò jìnnà sí Ògbómọ̀ṣọ́? Kò ní dáa kí àwọn afẹ̀míṣòfò wá kọlu ìlú Ògbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ àyà wa ń já pé èyí tí wọ́n ṣe yìí pàápàá wọ́n tún lè padà wá kọlu ìlú náà, tàbí kí wọ́n tún wá padà kọlu agbègbè tiwa níbí. A ti sọ fáwọn ọlọ́pàá o, a ti sọ fáwọn àmọ̀tẹ́kùn kí wọ́n gbà wá o. Bí wọ́n bá kọlu Ògbómọ̀ṣọ́, nǹkan aburú ni o, nítorí ìlú tó ní ìtàn ńlá nílẹ̀ Yorùbá ni.
àti pé ìyẹn fi hàn pé wọ́n ti dá ẹsẹ̀ wọn méjèèjì wọ ilẹ̀ Yorùbá nìyẹn o. Alukoro àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Àyànládé Ọláyínká ní nígbàrà tí àwọn ti gbọ́ ní ọ̀gá ọlọ́pàá pátá ní ìpínlẹ̀ náà Fẹ́mi Haruna ti ṣáájú àwọn olórí agbófinró gbogbo tí wọ́n sì lọ yẹ àdúgbò náà wò, wọ́n sì rí ohun tó ṣẹlẹ̀ níbẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sì ti wádìí bí àwọn èèyàn náà ti ṣe dé, tí wọ́n ní bí kò bá jẹ́ àwọn ọlọ́pàá tí wọ́n wà ní Ìkòyí ilé tí wọ́n dá sọ̀rọ̀ náà ni àwọn afẹ̀míṣòfò náà fẹ́ pa àwọn aṣọ́gbó tí wọ́n pa yìí tán kí wọ́n wá bọ́ sí àárín ìlú kí wọ́n wá máa ṣe ọṣẹ́ wọn lọ ni. Wọ́n ní wọ́n gbé ọ̀kadà wá, wọ́n sì lé ní 12 dáadáa. Èyí ni pé wọ́n dira wá ni, bí kò sì jẹ́ àwọn tí wọ́n pariwo yìí ni wọ́n ìbá ṣe aburú jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n wọ́n ní DPO Ìkòyí ilé yìí àti àwọn ọmọọṣẹ́ ẹ̀ ni wọ́n kọ́kọ́ dìde sí ọ̀rọ̀ náà tí wọ́n sì múra láti kojú àwọn ẹni bí yìí. Àmọ́ kí wọ́n tó dé, bóyá nítorí ariwo tí wọ́n gbọ́ ni o, wọ́n ti sáwọ inú igbó tí wọ́n ti jáde lọ. Wọ́n ní aginjù yìí náà ni wọ́n ti jáde, ó sì dájú pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá sí àdúgbò náà ni. Èyí tó túbọ̀ fi ẹsẹ̀ múlẹ̀ pé àwọn afẹ̀míṣòfò tí wọ́n ń fọ́n káàkiri báyìí ni wọ́n. Gómìnà Mákindé ní tiẹ̀ ti fi ọkàn àwọn èèyàn ibẹ̀ balẹ̀ ṣá o. Ó ní ohun tí wọ́n rí yẹn wọn ò tún ní rí irú ẹ̀ mọ́, nítorí gbogbo ohun tó bá gbà làwọn yóò fún láti rí i pé àwọn ṣètò ààbò tó péye gan sí gbogbo inú igbó ọba yìí, débi pé kò ní séwu kankan fáwọn tí wọ́n bá ń lò ó tàbí àwọn tí wọ́n bá wà ní agbègbè ibẹ̀. Ohun tí ọ̀pọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ọmọ Yorùbá sì ń sọ náà ni pé àfi kíjọba tètè mójútó àwọn igbó ọba àti àwọn aginjù gbogbo tó wà nílẹ̀ Yorùbá yìí, pàápàá àwọn tí wọ́n bá súnmọ́ àwọn ilẹ̀ Haúsá wọ̀nyí, nítorí níbẹ̀ ló jọ pé àwọn aráabí náà yóò ti máa bá wọ̀lú tí wọn yóò sì sọ àwọn aginjù wọ̀nyí di ibùgbé wọn. Lóòótọ́ àwọn jàǹdùkú kan ti wà tẹ́lẹ̀ nínú àwọn igbó ilẹ̀ Yorùbá yìí, àmọ́ àwọn afẹ̀míṣòfò tí wọ́n tún ń fọ́n ká yìí le púpọ̀, nítorí afẹ̀míṣòfò láti ilẹ̀ àjòjì ni wọ́n kò sì bá ohun méjì wá ju pípani láì nídìí yìí lọ. Ohun tó sì jẹ́ kí àwọn èèyàn máa tètè sọ̀rọ̀ lórí èyí nìyí, torí ibi tí wọ́n kọlù yìí kò sí ibi tí wọn kò lè bá àdúgbò náà já sí, láti Ìkòyí ilé dé Ògbómọ̀ṣọ́ dé Ọ̀yọ́ àti àwọn ìlú òkè ògùn gbogbo. Ọ̀rọ̀ náà kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan mọ́ báyìí tàbí tìjọba nìkan. Gbogbo ohun tí àwọn aráàlú pàápàá bá lè ṣe ni kí wọ́n ṣe láti rí i pé àwọn afẹ̀míṣòfò wọ̀nyí kò fi ilẹ̀ Yorùbá yìí ṣe ibùgbé wọn o. Ọláyíwọlá Alága ló ń ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ àwọn aṣọ́gbó tí wọ́n pa ní Ìkòyí ilé fún Bùdó Àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.